ẹ káàsán láwọn ibòmíràn, ẹ kú ọjọ́ mẹ́ta. Ojú òní tì wá o, ẹ máa lọ rí ẹ ó sì máa bọ̀ rí. Gbogbo ẹ̀yin tí ẹ wà lájò ẹ ó kéré wálé pẹ̀lú ògo Ọlọ́run. Ta lọmọ ìyá rẹ̀? Àṣàyàn ọ̀rọ̀ tòun rè é. Ta lọmọ ìyá rẹ̀? ọmọ ìyá yìí àwọn lọ́mọ bàbá ní bá. Ǹjẹ́ o mọ̀ pé ńgbà mìíràn máa ń wà tó jẹ́ pé ọmọ bàbá gan máa wúlò jọmọ ìyá lọ. Kọ́sìnmí a máa wúlò jọmọ ìyá lọ. Ọmọ ìyá mi bí ọ̀tá ni ọ̀tí ìrọmọ ìyá àwùsárí. Farabalẹ̀ lówùúrọ̀ yìí kò gbọ́rọ̀ àgbà. Mo ti tún dé o, Ademola ọmọ Bankole. Ìbà Ọlọ́run mi lédùmarè, ìbà Ọlọ́run mi àgbà, ọ̀gbágbá tiri gbọ́ lọ́wọ́n ọba mi ọ̀gbàgbà tiri gbà kábíyèsí rẹ̀ ẹ̀rù jẹjẹ ọkọ àwọn òṣìkà. Mo tún gbọ́rọ̀ àgbàdé. Ó ní ta lọmọ ìyá rẹ̀? Ọmọ ìyá rẹ̀ ò jìnnà o. Ìyá lè bí 5 mẹ́fà. Ọmọ ìyá kan náà ni wá o. Tóra máa ṣàpàdé ọ̀wà àárẹ̀ ìtọ́lọ́nkọ mọ́ ọ. Báwo ló ṣe jẹ́? Ìyá tó bí ọmọ 6, wọ́n sì bí nílùú Ẹ̀pẹ́. 3 lọkùnrin, 3 lóbìnrin. Ẹ fà káàkiri nígbà tó bá yá. Nínú àwọn obìnrin àárẹ̀ tó lè fẹ́ yíbò, kódà lè tó fóyìnbó. Ẹ̀rẹ́ tí ó fẹ́ Yorùbá, omi ó fa Haúsá. Omi lè lọ sí Kwara, ó lè lọ sọ́sùn. Tí ìran kẹrin nínú àwọn ìran ẹ tó bá máa fi wáyé, àwọn generation yẹn ó ṣeé ṣe kí wọn ó ti lọ. A lè rí inú 2 sí 3 kí wọn ó ti lọ. Àmọ́ nǹkan kan mo fẹ́ kó mọ̀ dájú wípé àwọn tí ń pàdé yìí ìyá kan náà ló bí wọn o. Ìyẹn la fi sọ pé ibi tó o bá dé kó o bẹ̀rù Ọlọ́run kó o sì ṣe dáradára. Torí pé possible kọ́rọ̀ ó kan ọ̀rọ̀, ọmọ ìlú wo ni wọ́, ọmọ ilé wo ni lágbo ilé ibo kẹrẹ́ni tó kù tí ó bá yìí sọ̀rọ̀. Àwọn ọmọ ìyá kékeré kan nù, kékeré ní tàwọn yẹn. Ọmọ ìyá gidi ọ wàá bá pàdé ńgbà tó bá dàgbà. Ó lè jẹ́ iléèwé lọ́ọ́ ti bá pàdé. Lọ́mọ ìyá pàtàkì yàtọ̀ sọ́mọ ìyá tó jẹ́ pé yóò máa bá ọ ṣọ̀tá. Ọ̀tí ìrí ọmọ ìyá nú 6 tí mo dárúkọ yẹn, wọn ò ní fẹ́ ríra wọn. Ayé ó máa yé sí ọ̀rọ̀ wọn ni. Àbúrò máa bínú ẹ̀gbọ́n, ẹ̀gbọ́n gan wọ́n máa bínú àbúrò. Wọ́n máa tì á lọ́gbọ̀ngbọ̀n nítorí a ti rọ́jọ́ iwájú. Èyí tí ò rọ́jọ́ iwájú gan ìlara wà ńbẹ̀. Oríṣiríṣi ọ̀nà ni ó máa ṣẹlẹ̀. Obìnrin ò ní gbà tóbìnrin, ọkùnrin ò ní gbà tọkùnrin. Mo níta ní ọmọ ìyá rẹ̀. Ọmọ ìyá rẹ̀ rèé, má jẹ́ lọ jìnnà. Gbogbo ibi tó bá ti dé tó ti ń ṣàṣeyọrí. Tó rẹ́ni tí ó wá láti bóyá Òṣogbo ló ti wá ni o, bóyá Ṣakí ni o, bóyá Ṣẹ̀yìn ni. Kódà ó lè wá látòkùkù. Ó lè jọ́mọ Èkó. Ó lè jáwórì. Ó lè jẹ́gbà láké. Tẹjọ́ ń ṣàṣepọ̀. Tẹ̀sí ń láṣeyọrí. Tó jẹ́ pé bí nǹkan bá fẹ́ mẹ́hẹ yóò dúró tì ọ́. Ọmọ ìyá rẹ̀ nù o. Ó fẹ́ lo nǹkan kan tí ẹ̀já wò kódà kó jówó. Yorùbá bọ̀ wọ́n ní Ọlọ́run jẹ́ káṣírí mi ó máa bò. Gbogbo etí tó ń gbọ́ mi lónìí, àṣírí yín ó máa bò pẹ̀lú ògo Ọlọ́run àti tèmi náà. Ọkà tí ẹ pé hello Madam Sodeke, báwo ni ẹ káàárọ̀? Ẹ jọ̀ọ́ mo kà tẹ nídìí bíi 5 million naira kan bẹ́ẹ̀ yẹn ni. Fẹ́ fi sáré ṣe business kan sí.
mọ́mì account number yín ń bẹ lọ́wọ́ mi màá ṣe sí yín sí ọmọ ìyá rẹ nù tí wọn náà bá wá gbowó ọ̀hún tó lò ó tó dá padà fún ní kíákíá tó bá dijọ́ mi ọ̀rọ̀ rẹ ni ó máa fi sọ̀rọ̀ níbikíbi tó bá lọ àṣelágbájá ni kì í ṣe ènìyàn bẹ́ẹ̀ kódà bó bá fẹ́ kù díẹ̀ káàtó láwọn àbíkan ọmọ ìyá ṣe pàtàkì ọmọ ìyá dùn ó dára wàá bọ́mọ ìyá rẹ pàdé níbi tó lérò o gbọ́ ọ̀rẹ́ ń dọ̀rẹ́ o ayé ń dayé àwọn ń dara wọn ọ̀rọ̀ pàtàkì lọ gbọ́ láàárọ̀ yìí tó bá ti rìnrìn débì kan tó wò pé léyìí ọmọ ìyá Haúsá ni kì í ṣe torí pé bóyá ẹjọ́ jáde látara kan náà ní à ń pè lọ́mọ ìyá ọ̀rẹ́ tó bá ń bá rìn tí ò fi ọ́ jẹun tí ò fi ọ́ mu kì í sọmọ ìyá rẹ o torí pé nígbà tó wà ní kékeré ìwọ àtàwọn ọmọ ìyá rẹ jọ ń rìn láti kékeré tẹ́ fi wọ primary school from primary school to secondary school láyé ìgbà àti tiwa modern school tiẹ̀ tó ń wà bàbá wa rìn àwọn àrìn yìí tó dàgbà àgbà náà lọ́ọ́ bá àwọn èèyàn rẹ pàdé ẹ máa ṣọ̀rẹ́ àwọn kan ń bẹ tẹ́jọ ṣọ̀rẹ́ dalẹ́ àwọn kan ń bẹ tó jẹ́ pé ẹjọ ṣọ̀rẹ́ nígbà wo ni wọ́n ti kọjá lọ ọ̀pọ̀ ẹ̀dá ni ò kì í ronú yìí pé ńjọ́ kan òun fìlẹ̀ ayé sílẹ̀ gbogbo tèmi àti ẹ̀ ń rí lò lónìí tó fi ń gbọ́ mi orí ọ̀fẹ́ ni agbára lọ́wọ́ Ọlọ́run ọba ni báwo lẹ̀yin ṣe ń ṣe sọ̀rọ̀ ẹ̀yin ẹ fẹ́ kó gòkè ni ẹ fẹ́ kó dìde ni àbí báwo lẹ ṣe ń rìnrìn àjò irú ìgbésí ayé wo lẹ ń bá gbé ọmọ ìyá tiyín ṣe ń di lọ́nà ni àbí kí lẹ fẹ́ kó ṣe àtìrẹ́ ni wọ́n sẹ́ndì owó sí láti ìlú òyìnbó pé kó fi kọ́lé wọ́n ní kó kọ́ ilé ó wá lọ inú igbó ó lọ ralẹ̀ ó ralẹ̀ sínú igbó tán kò kàn kankan síbẹ̀ o láì mọ̀ pé àbúrò wà lé torí owó tàbúrò tó ti sẹ́ndì sí owó yìí ó ti kọ́lé tòrọ́dún tí mò ń sọ ìbéyàn bá ti ń gbowó tí ń lọ bí 15 million ilé alárànbarà tó tóbi gidi ló yẹ kó bá lórí ẹ̀ àmọ́ lọ́n fọgbọ́n sí i nínú ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀ gan ló tún yọ ọ́ pé ọkọ mi ìwọ́dà tó bá tẹ̀lé ẹ̀gbẹ́ ẹ̀ jáde máa fura o ilẹ̀ tó ló ń bọ̀ ọ̀rà mi ò rí kó kọ́lé o ṣùgbọ́n gbogbo tẹ́ ń bá ń lọ fọgbọ́n sí i wọ́n mọ̀ rìnrìn àjò ń gbòdì bí ìjọ kẹta ló ń fẹ́ lọ filé hàn án gbà mórílé inú igbó làbúrò ní ẹ̀gbọ́n mi ẹ̀ ní sùúrù ń bodilé náà wà ó láti ìdébẹ̀ olódà kò burú ẹ̀yin lẹ́nilé o gbogbo owó tí mo sẹ́ǹdì sí yín tí ń ní mo ní kẹ́ fi kọ́ lédi tí n bá débẹ̀ gan mo fẹ́ sọ fún yín wípé ẹ̀yin lẹ́ni kí n kàn rí n tẹ́ fowó ṣe ni sọ̀rọ̀ mà yá sọ̀rọ̀ mà yá òtítọ́ lọ̀rẹ́ ń dọ̀rẹ́ ṣùgbọ́n tó bá rọ́mọ ìyá rẹ̀ wà á mọ̀ inú rí ó sì dùn pẹ̀lú ọmọkùnrin yìí mọ̀ padà lé o pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n délé ó bomi lójú láì mọ̀ wípé ó fẹ́ lọ ṣe níjàmbá nítorí èlò ọmọ ọlọ́mọ tí ń ràn ẹ́ lọ́wọ́ ṣèbí nítorí pé ìwọ náà ti ṣe fún ló náà fi ṣe fún ẹ bọ́ọ̀ bá tiẹ̀ ṣe fún Ọlọ́run lè fàánú rẹ̀ sí ọ lójú kí ló ń dọdẹ ẹ̀mí ẹlẹ́mìí sí ta lọ́mọ ìyá rẹ̀ gbogbo ibi tó bá ti dé fura ni o wọ́n lè bọ́mọ ìyá rẹ̀ mìíràn àwọn ni wọ́n pè ní ọ̀rẹ́ bí ọmọ ìyá tẹ́jọ rìn fún ọjọ́ pípẹ́ tọ́ọ̀sì nímọ̀ wípé n tí ń bẹ́nu rẹ̀ ò dáa ṣùgbọ́n tó bá ti fura tọ́ọ̀sì mọ̀bọ́ tí ń ṣe ilé ayé ìrònú ni ó jókòó ó mọ gbárìṣà ti dáadáa wàá mọ̀ pé kò sí nǹkan kan nílé ayé asán nínú asán ni ta lọmọ ìyá rẹ̀ ní kókó ọmọ ìyá rẹ̀ òun náà níbi tó ń gbé tó ti ṣe dáadáa mbẹ àwọn kan bínú rẹ̀ àwọn kan sì fẹ́ràn rẹ̀ nínú ẹ̀ tó fẹ́ràn rẹ̀ yẹn gan
ọ̀tún wá fura from there wàá mẹ́ni tí yóò máa ìyá rẹ̀ sí àwọn ẹni ọmọ ìyá mi ni. Ọ̀rọ̀ àgbà ọ̀nà lẹ̀ ń gbọ́ látẹnu Adémọ́lá ọmọ Bankole. Ẹjẹ́ á máa gbọ́ díẹ̀díẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò sì dára. Ẹṣẹ́ àjẹ́ á máa mú nǹkan kan lò torí pé ilé ayé ogun ni. Gbogbo ibi tó bá rìn dé tó bá sọ̀rọ̀ mo fẹ́ràn lágbájá ó lè má fẹ́ràn rẹ o. Mo fẹ́ràn tàmàdù ó lè má fẹ́ràn rẹ o. Ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo wa àmọ́ ju gbogbo ẹ lọ Ọlọ́run ni ẹ gbẹ́kẹ̀lé o, má gbẹ́kẹ̀lé ọmọ ènìyàn. Ẹni tó gbẹ́kẹ̀lé lánàá tó bá sùn májú tí ò jí mọ́ ń kọ́ títóbi èrè Ọlọ́run. Àmọ́ tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba tí ò kì í dójú tì nínú ojú òní ti wá o pẹ̀lú àṣẹ Elédùmarè. Tá a lọ́mọ ìyá rẹ̀ tá a ní ọmọ ìyá. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa à ń bàbọ̀ díẹ̀díẹ̀.